wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ ó mà ṣe o ìjọ wo nílẹ̀ Yorùbá ẹ wò ó this is a security alert. This is a security alert. Àwọn ajagunta, àwọn ajínigbé, àwọn afẹ̀míṣòfò, wọ́n ti ya wọ ilẹ̀ Yorùbá lógúnlógún. Wọ́n ti ya wọ ilẹ̀ Yorùbá lọ́gbọ̀nlọ́gbọ̀n. I am here with a video evidence. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní tó wà nínú igbó wa káàkiri wọ́n ti múra láti jáde síta. Wọ́n dẹ̀ ti ṣe fídíò síta. Ẹ má rò pé bóyá wọ́n dẹ́rù bà yín àbí wọ́n kó gìrì bò yín pé bóyá wọ́n fẹ́ máa kí ẹ̀yin no à ń create awareness à ń pariwo kẹ́lẹ̀ mọ ohun tó ń ṣẹlẹ̀ nílùú. Ẹ máa rí pé nǹkan tí mo fẹ́ fi hàn yìí ó dá mi lójú wípé ẹ tí gbọ́ lẹ́nu rẹ̀. Ohun tí mo fẹ́ fi hàn yìí mo lè fi gbogbo ẹnu sọ fún yín wípé you have not ẹ tí gbọ́ níbì kankan. Yes, àwọn Fúlàní a sọ fún yín wípé wọ́n ti ní camp káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Kí ṣe Sunday Igboho ẹ má bínú pé àkì ọ̀rọ̀ tó wà lẹ̀ láàárọ̀ yìí ó ju ká máa na kọ́kọ́ kíyàn lọ. So àkì now gbogbo wa la mọ̀ wípé gbogbo inú àwọn ìgbèríko wa gbogbo inú àwọn thick forest wa gbogbo inú àwọn igbó wa ibẹ̀ làwọn Fúlàní ti sọ̀ràǹdì pẹ̀lú weapon. Gbogbo bẹ̀ pátápátá gbogbo wa la láwọn fídíò tó ń fly all over nígbà kan táwọn Fúlàní tí wọ́n fún ara wọn tí wọ́n ń fídíò láwọn fly all over nígbà kan. Tẹ́ bá rántí dáadáa ẹ máa rí pé táìmù kan wà tí wọ́n mọ̀ tó ń post àwọn weapon sórí social media láti lè create fear láti lè jẹ́ ká má bẹ̀rù. Wọ́n máa record àwọn weapons wọn nígbà yẹn àwọn Fúlàní tó wà nínú igbó nígbà yẹn wọ́n ti fẹ́ jáde síta báyìí nísìnyí. Màá fi fídíò bí wọ́n ṣe múra sílẹ̀ mo máa fi hàn yín. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ bá wa send fídíò yìí kó délé kó dóko kó dé gbogbo ibi tó jẹ káwọn kó dé gbogbo ibi tó jẹ kó dé. Kí gbogbo ẹni tó jẹ kó rí kí wọ́n rí so that wọ́n lè mọ̀ wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ti di ikú ń bọ́ mọ́rìn ọmọ òfura. Nígbà tí mo rí fídíò yìí mo wá sọ lọ́kàn mi pé ṣé ìlú la ṣì wá ni àbáyé la ṣì wá. Èmi dẹ̀ mọ̀ pé a ò ṣe ayé wá a ò sì ṣèlú wá àwọn olórí la ṣì ní. Torí tí ó bá rí bẹ́ẹ̀ irú àwọn tó ń dúnkokò wọn wá yìí àníṣe wọ́n dìdí ṣe fídíò ẹ wá wò nǹkan tí àwọn Fúlàní gbé dání àtọmọdé àtàgbà wọ́n wá ọ̀rọ̀ jòbọn wọ́n yìnbọn àti wọ́n rọ̀jò bọ̀ for real. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ti ṣetán àti jáde. Wọ́n pọ̀ bí ìgbà kan náà ni mo jáde tí mo sáré raise alarm fún wa nígbà táwọn Fúlàní tí wọ́n lọ jẹ odidi ìlú kan mu tí wọ́n tẹ́fà ìwọ́n ṣe pa ọmọ kéékèèké sílẹ̀ ló ń sunkún ni wàláì. Wọ́n tún wá gbé àwọn ọmọ yẹn wọ́n tún gbé wọn sórí ọ̀kadà wọ́n fún wọn lómi wọ́n ṣe fídíò wọ́n gbé wọn lọ. Ìdí tí wọ́n dẹ̀ ṣe ń fún àwọn ọmọ yẹn lómi tó ń ṣe fídíò ni wípé àwọn ọlọ́mọ tírẹ̀nì àwọn ọmọ yẹn wọ́n á sọ àwọn ọmọ yẹn di Boko Haram wọ́n á wá parọ́ fáwọn ọmọ yẹn wípé ìjọba ló pa àwọn bàbá wọn ìjọba ló pa àwọn ìyá wọn àwa la wá rescue yín nítorí wọ́n máa sọ fáwọn ọmọ yẹn nìyẹn tó máa mórí àwọn ọmọ yẹn máa gbóná tó máa dá ọmọ yẹn náà máa padà di ajínigbé agbésùmọ̀mí afẹ̀míṣòfò débi wípé anytime táwọn ọmọ yẹn bá ti fojú rí ọlọ́pàá báyìí a máa ṣe wọn bí kò pa ọlọ́pàá. This is a security alert. Mo máa fi fídíò yẹn wọ̀nyí. Eléyìí ò kì í ṣe pé wọ́n ní àwọn Fúlàní lórí burúkú yìí wọ́n ti lọ kó àwọn ajagunta wọlé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Wọ́n lọ kó wọn wọlé because wọ́n fẹ́ sínkì Nàìjíríà.
àwọn fún ara wọn fi gbòòna àwọn ṣèbígbà kan ní Kàtà Òkòrè olórí àwọn Miyetti Allah tó lóun dá security group sílẹ̀ tí federal government ti sọ pé àwọn arrest ẹ̀ gbogbo àwọn ọmọ ogun ẹ̀ ṣé wọ́n arrest wọn ni bó làwọn ọmọ ogun yẹn wà tí ó bá tiẹ̀ ṣe kó ya wèrè kó máa sọ pé ìwọ Miyetti Allah ó fẹ́ dá security tá a máa protect àwọn tó ń da màálù káàkiri all over Nàìjíríà tí wọ́n máa protect wọn kó fẹ́ dá security yẹn lẹ̀. Àwa túmọ̀ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní power officially ṣẹ́jẹ́ fi dákẹ́ kí ẹ̀yin náà dá sọ̀rọ̀ kí tó wá fi fídíò yẹn fi hàn àwọn ènìyàn wa. Èèyàn wa nílé tẹ̀ ń wà ọ̀rọ̀ tá à ń sọ ìkọ̀nfàmù ni o ọ̀rọ̀ tá à ń sọ yìí òdodo ọ̀rọ̀ ni o àwọn ará bí wọ́n ti wọlé wá lógún lọ́gbọ̀n ìpinnu wọ́n ti fẹ́ wá pọ̀ fìjẹ o àwa ni ká má sọ àtùpárá o ẹ má yẹ ká sọ àtùpìyè nǹkan tá a mú wá fún yìí kan òdodo ọ̀rọ̀ ní o èyí ṣe lọ́wọ́ á fi fídíò náà wà yìí ibi tí wọ́n ti ń yìnbọn sókè tí wọ́n ti ń múra àdúrà àtàkì wa á fi hàn yìí ọ̀dọ̀ wa lẹ̀ kì í ṣe ó àwọn ọmọ Yorùbá ní káwọn ká jí lójú ohun wa ká jí lójú ohun wa ká lè tè múra ẹgbẹ́ bí ọ̀tí gbọ́dọ̀ mi sọ mo ní òkú òun lẹ́ni gbọ́ rẹ a sì wá àwọn olórí wa àwọn la sì yàn sípò tó jábà sí ìwà yàn sípò ni báwo ni àwọn èèyàn bá ọmọ dà wá láàmú lórílẹ̀ bàbá wa tí wọ́n ní gbé ìgbésẹ̀ ó jẹ́ pé àwọn wọ́n pẹ̀lú àwọn olórí wa àkọyẹ kó rí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nípò tẹ́ ẹ jọmọ káàró òjíire ọ̀rọ̀ la mú wá fún yìí ẹ tètè gbé ìgbésẹ̀ tó àwa la jọba lé lórí àwa la nà ìtìpó nígbà tá a bá nà ìtìpó tán táwọn kan wá ń dún ọ̀hún mọ́ wa wọ́n dún òkú mọ́ wa èyí ò kó àlè lọ èyí ò dò àlè lọ ogun jíjí pé ojúmọ́ nígbòwò sí ọjọ́ làbẹ́ ṣe fún yẹn ètò amúwá fún yín ni o agbèrè náà yìí òdodo amúwá fún yín o òdodo ọ̀rọ̀ amúwá fún yín ẹ tètè gbé ìgbésẹ̀ kábàtà wọn fúnjọ náà tán ẹ tètè gbé ìgbésẹ̀ ó lè ta fún wa fún yìnyẹn kẹlẹ bàá yẹn lè gbé ìgbésẹ̀ kó tó pa wá tẹ́lẹ̀ Yorùbá kó tó ti sọ wá tẹ́lẹ̀ Yorùbá ẹ ti gbọ́ gbogbo ẹgbẹ́ bá ń wà ẹ ti mọ́ gbàgbé láti bá wa pín ètò yìí kó lọ dáadáa kó lọ kà àwọn tó yẹ kọ́kànlá kó lè bàtú mọ̀ kẹta tó ń wá ẹ ti gbọ́ ẹ ti gan ni ó dàbí. ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ tèmi kàn máa fẹ́ dàbí àwàdà ṣùgbọ́n inú mi dùn pé ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá ẹ̀yin olóye kẹ̀yin onílàákàyè ìyẹn lọ́kàn mi fi máa ń balẹ̀ pé àwọn tó ń wò mí àwọn tí ọ̀rọ̀ yé mi kò kì í ṣe àwọn tó róòyè lára ohun tó dẹ̀ fún mi náà confidence láti máa jáde everyday torí bí bá ṣe jáde báyìí wọ́n á ti máa bá mi pé káàkiri wọ́n á ti máa kọ opinion now ibi tí solution wà ní ẹjọ́ ẹ bá mi kọ sí comment section ṣé kí n kọ́kọ́ sọ solution ni àbí ká kọ́kọ́ play video yẹn kí ẹ kọ́kọ́ rí because sábà tẹ̀ máa sọ̀rọ̀ gan wọ́n á kọ́kọ́ rí fídíò ọ̀hún náà kọ́ máa kọ́kọ́ rí nǹkan tí wọ́n fẹ́ kọ kí nílé but I need opinion ẹ̀yin èèyàn wa ẹ kọ sí comment section ṣé kí a kọ́kọ́ play fídíò yìí ni àbí ká kọ́kọ́ sọ solution torí ẹlòmí a máa wò pé kò kì í ṣe nílẹ̀ tí ń gbé nǹkan báyìí wá solution ní kẹsọ nígbà tí mo sì dúró de comment yẹn ká fi yẹn dókè ìpolówó ọjà.
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. God bless you about this one. Àmín. Inú mi dùn pé ẹ̀yin èèyàn wa ẹ tọ́nà. Ẹ gbọ́ nǹkan tí brọ́dà mi Álímì sọ, wọ́n ní máa bí ẹ kú ètò sà. God bless you, God bless you about this one. And God bless Ibiyemi Family TV. God bless all of us. God bless you. Ṣẹ́rí mo níṣẹ́ báyìí mo fẹ́ fi fídíò yẹn wá. Nígbà tí mo rí fídíò yìí, mo káwọ́ sórí pé àwọn ọmọ Yorùbá àti wà under attack. Ṣé mo tó máa ń dùn mí jù? Mo tó máa ń dùn mí ni wípé tá a bá gbé fídíò báyìí jáde. Nǹkan tó jẹ́ the necessary thing ẹlòmíì ò ní ṣe. Nǹkan tí ò jẹ́ kó wọ́n nu fídíò là máa sọ̀rọ̀ pa. Ó lè ní máa bí kìíní kan. Nǹkan tá a fẹ́ jẹ́ kó ṣe gangan hàn ní ṣe. Ó yẹ wo fídíò yìí. Ìkílẹ̀ Yorùbá ti lọ kọ́lọ̀ jẹ́ àrígbà lókù ó ti lọ pátápátá. Fídíò yìí mi ì ní gbé súnmọ́ fún yín jù mi ì ní gbé súnmọ́ ju kámẹ́rà jù nítorí pé kọ́ máa lọ blọ́ọ̀kì channel mi. Lẹ́yìn tí bá pè ẹ̀ tí ẹ̀ bá rí wò dáadáa tẹ́ bá fẹ́ tẹ́ bá mẹ́sẹ̀jì mi á sẹ́ẹ̀dì ẹ̀ fún yín tàbí ṣé àyẹ̀wò upload ẹ̀ sí Facebook ṣá kọ́ máa lọ blọ́ọ̀kì Facebook mi. Okay now ẹ wò. Láìpẹ́ ṣe máa ń jagun ohun bọ́ọ̀lù ẹgbọ́n yẹn o àbẹ́gbọ́. Ìbọn lọ́yìn yẹn o. Ìbọn lẹ̀ ń gbọ́ yẹn o. Ẹ̀mí ìfẹ́ gbé súnmọ́ ojú lórí ìtọ́jú rẹ̀. Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá máa ṣe. Ilẹ̀ Yorùbá máa ṣe. Ilẹ̀ Yorùbá nìyẹn. Ìbọn ni wọ́n yìn sí ẹ̀gbọ́n yẹn. Wọ́n fi silencer sẹ́nu rẹ̀. Ṣé ẹ̀gbọ́n? Ìbọn lọ́yìn yẹn o. Wọ́n fi silencer sí lẹ́nu. Ṣé ẹ̀gbọ́n? Tẹ́bà rí fídíò yẹn dáadáa, màá sẹ́ǹdẹ̀ sí ìjọba pé. Ẹ jọ̀ọ́ má bínú mo ṣe mistake delete comment ẹ̀jẹ̀ kan nísìnyí. Ó kún fìdí níbẹ̀ yẹn o. Inú forest wa lọ́wọ́.
Ṣẹ́rí bọ̀yì, ṣẹ́rí. Now, ẹ wá wo fídíò yìí. They shot this video for a purpose. Fídíò yìí, wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ẹ rí pé wọ́n ṣò sọ̀ráǹdì ibi tó wà. Fídíò yìí, inú ìga Fúlàní wọn ni wọ́n ti ṣe. Kẹ máa rí pé àwọn Haúsá, àwọn Fúlàní, wọ́n máa ń ní ìga sílẹ̀ Yorùbá. Wọ́n á kọ́ múlẹ̀, wọ́n á kọ́lé sí, wọ́n á ṣe gbogbo ẹ̀ sí. Now, ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ṣe tán láti jẹ́ kí n sọ solution yìí, kí sáré dáhùn béèrè kẹ́nìkan béèrè. Wọ́n ní báwo làwọn ṣe lè get Laola Habitat. Ẹ pe nọ́mbà tí wọ́n kọ sórí ìpolówó yẹn. Tẹ́ bá ti pè wọ́n, mo fi yín lọ́kàn balẹ̀ pé Laola Habitat 100% ni. Tẹ́ bá pè wọ́n, anything tó bá sọ fún yín ẹ ṣe 100% ni. Now, èmi mo wò lọ mo wò bọ̀. Mo rántí wípé ọ̀rọ̀ wa ó wà lọ́dọ̀ àwọn international communities. So àwọn Arábí yìí gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé nísìnyí ni wípé tẹ́ bá tiẹ̀ máa gba òmìnira àti fẹ́ pa yín tán. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín, Yorùbá ti lọ. Mo fi Ọlọ́run búra fún yín. Àwọn bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ti ṣiṣẹ́ débẹ̀. Àwọn bàbá wa Dr. Commander Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní ọmọjọmọ lọ àjànàkú kọjá mọ rí nǹkan fìrí tàbá rírin kánà rírin ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ pọ̀. Bàbá wa ti ṣiṣẹ́ débẹ̀. Bàbá wa emeritus merited professor. Gbogbo àwọn bàbá yẹn wọ́n ń sùn, wọ́n ń wo láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìdí kọ̀ǹpútà ló wà tó ń méèlì àwọn tó yẹ kó máa méèlì tó ń bá àwọn international community sọ̀rọ̀. Gbogbo nǹkan tá a lè ń ṣe gbogbo ẹ̀ náà làwọn náà ń rí, gbogbo ẹ̀ ni wọ́n ń gbọ́. So nísìnyí báyìí a fẹ́ jẹ́ kí ẹ ṣe nǹkan kan. Ibi tá à ń lọ la dé yìí tó ta fẹ́ jẹ́ kí ẹ ṣe kò kọjá wípé ẹ̀yin tó jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá. Ẹ̀yin tó jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ jẹ́ káwọn ọmọ Yorùbá ká bọ́ lóko ẹrú. Ẹ máa bá wa kọ we want total freedom from Yorùbá nation, from Nigeria. We want Yorùbá nation. We want to regain our freedom. We want to be out of Nigeria. We want to be self-independent. We want to regain our freedom. Ẹ máa kọ gbogbo àwọn kìíní yìí torí wípé ara àwọn nǹkan tí a lè lò lélẹ́yìí tí àwọn international communities tí wọ́n lè fi tètè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ibi tọ́wọ̀ dé nísìn need anybody láti wá gbé ìyàwó àwọn ohun tá a nídìí ni pé ká bẹ̀rẹ̀ sí ní ṣèkọ́ tó tọ́ kí àwọn tí wọ́n ń tòwé wa lọ́rùn kó lè yà. Ọ̀gbẹ́ni Atisọ, we are peaceful people. Àwa Yorùbá nation a ṣetán láti bá anybody jà. Òun lè ní kọ́ ṣe rẹ́rìn nígbà tó ń sọ̀rọ̀ àpótí Lúsíbérì àbí kí ló pe ra ẹ̀ àpótí ẹ̀rí àbí nǹkan kan tó ń sọ̀rọ̀ ẹ̀. Níṣe ni mo kàn ń rẹ́rìn torí pé gbogbo àwọn tẹ̀ ń dárúkọ tẹ̀ ń bá fa ọ̀rọ̀ yẹn wọn ò tó nǹkan kan, wọn ò tó ń tó ń pera wọn. Ṣé màá dúró ń sìn? Àpótí ẹ̀rí aṣọ fóun láì jẹ́ ṣọ̀gbà pa bàtà padà ọ̀dọ̀ etí ẹ̀. Mi gbọ́dọ̀ sọ̀rọ̀ kó sọ fóun láì jẹ́ ká má sọ pé àwọn bàbá wa, ká má sọ pé èyí tí ẹ jẹ́ bàbá fáwa, àwọn adájọ́ mọ́ yìí a gbọ́dọ̀ sọ̀rọ̀ kí àpótí ẹ̀rí gbin kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. So ẹ má jẹ́ àgbà ọ̀rọ̀ àpótí ẹ̀rí bí ẹni gbàgbà ọtí. Torí mi ti ní ìfẹ́ sọ mọ́ọ̀tì nípa ẹ̀ àfi tó bá kọjá yìí. Ẹni tó kọ̀ dùn mí fún jù ní bọ̀bọ̀ àbí kílẹ̀ rí sọ́wọ́ àgbẹ̀kọ̀ ìyá yẹn. Ẹni odidi ọ́fíìsà pé ẹ lọ́gàá. Àwọn gbọ́ tó ń tẹ̀lé àpótí ẹ̀rí. Ojúgbà mi fún un. Tó ń tẹ̀lé àpótí ẹ̀rí. Odidi ọ́fíìsà tó pé ẹ lágbẹ̀kọ̀ ìyá. Àwọn àbúrò àti àti mọ̀. Tó pé ẹ lọ́gàá. Ló pé ẹ lọ́gàá. Tí èsì ọ̀gá lásán
ọ̀gá tó wà ń tẹ̀lé àpótí ẹ̀rí tó ń gbọ́ ọ̀tá àpótí ẹ̀rí sọ fún ọ wà ń tẹ̀lé ó kù díẹ̀ káàtó àpótí ẹ̀rí kì í ṣe ẹni téèyàn tẹ̀lé àmẹ́líọ̀ yìí kì í ṣe téèyàn gbọ́wọ́ ẹ̀. ewé dọgbọ́n ẹni tó gbogbo ilẹ̀ mú ewé dọgbọ́n mú àpótí ẹ̀rí a máa gbé ewé dọgbọ́n wá sórí program ìyẹn tí àpótí ẹ̀rí yóò bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé a máa interview yẹn a wá sọ̀rọ̀ nípa àpótí ẹ̀rí. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ ìyẹn àgbò orí ètò olówó aṣọ olówó aṣọ tẹnu ẹ̀ èyí kan tàbí jẹ́ ìdúró ẹ̀rí yóò aṣọ òun làbí pé ọ̀gá àgbẹ̀kọ̀yà wọ́n tó gbé lóde àgbẹ̀kọ̀yà tó ń gbọ́wọ́ tí àgbẹ̀jẹ̀ rí sọ fún ọ tó fẹ́ sí wà tó fẹ́ káwọn ọmọ Yorùbá bí ní ṣe ọ ìbádá kó olúkúwàdà àwọn àgbẹ̀kọ̀ àtàwọn mọ̀ ìjọba Yorùbá ni wọ́n ń dà wọn ò sí sentiment lọ́rọ̀ Yorùbá tọkàntọkàn tààtà ló ní dààmú ọ̀rọ̀ Yorùbá àmọ́ àtìgbà tí wọ́n tó gbé alẹ́ ọ̀gá àgbẹ̀kọ̀yà yìí tó ń gbọ́wọ́ tí àgbẹ̀jẹ̀ rí sọ fún ọ tó náà wá ń sọ búṣì lẹ́nu. táàtì ẹ̀ làpótí ẹ̀ rí. tó ń sọ̀rọ̀ tó ẹ̀kọ́ máa ń sọ ọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ máa jáde lẹ́nu ọmọ Yorùbá ọ̀ ń sọ jáde ọ̀ wá ń sọ wípé kí àwọn ìjọba Nàìjíríà wá fún ọ lọ́dà wà bẹ́ẹ̀ tí máa àtàkì àwọn tí ń pè fún ní báwo Yorùbá ibi tẹ́ sọ̀rọ̀ dé yẹn kẹjẹ sáré fish out fún kọ̀ọ̀kan. nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn bíbí wọn ò mọ̀ wípé almost gbogbo àwọn olóṣèlú yìí tí wọ́n jọ́ ọmọ Yorùbá almost all of them ni wọ́n nífẹ̀ẹ́ pọ̀táàsì mo fi Ọlọ́run búra fún ìyẹn wa. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó dá mi lójú wípé wọ́n nífẹ̀ẹ́ sí pọ̀táàsì mo ní pọ́ìntì bíi 5 tẹ́kù mo lè fi prove ẹ̀ fún yín. Tinubu is now a president wọn ò lè máa jáde kó máa sọ̀rọ̀ báwa ṣe ń sọ̀rọ̀. Tinubu is now a president wọn ò lè máa dúró pé kí Nàìjíríà pín ibi tí ọpọlọ àwọn eléyìí ti dúdú nìyẹn nítorí tọpọlọ yóò bá dúdú ní sọ pé ẹni tó nífẹ̀ẹ́ sí kọ́tà ṣe pé kó ṣe yín lẹ̀ tọ́pọ̀ tí ẹ̀fẹ́ ṣíyàn lẹ́kùn yóò bá lè tí ewu yín lọ́wọ́ ń wí ni ṣọ̀gbọ́n pa bàtà pa jọwọ́jọwọ́ tí ẹ̀ ṣe rárá pa àpótí ẹ̀rí fẹ́ pé èmi gbogbo ọ̀rọ̀ gbégbá ti fún òní nọ́mà mọ̀ ká máa sọ pé àpapàpà àpótí ẹ̀rí àdúgbò òkè téèyàn bá tiẹ̀ fẹ́ fìyàn gba star téèyàn fẹ́ fìyàn ní rank ṣé ewu ẹ̀ lọ́wọ́ ń sọ ìwọ tó jẹ́ pé a ní rẹ́kọ̀dù ẹ tó kún bám gbogbo àwọn voice note tí bó ṣe ń fẹnu já wáyà káàkiri gbogbo ẹ̀ la ní tó bá dẹ̀rù pé rọ́ ni go ahead mo rí kó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò kàn wá àwọn tó ń tù jọ tó ń tù jẹ ó ń wọ̀n kọ́kọ́ owó fún ẹni kò kàn wá pẹ̀lú yẹn bọ̀ má kọjá ìyẹ because tó bá kọjá ìyẹ wọ́n máa wash get out àwọn wú ẹ̀ pé kò kàn wá pé àwọn tó because tí ó bá ṣe fáwọn èèyàn bò normal kí irú ẹ̀ máa pera wọn kí irú ẹ̀ máa pera ẹni warrior fáwọn èèyàn ìwọ kọ́ ló máa kọrin ìwọ kọ́ ló máa tó pọ̀ ọbaláwo ìwọ kọ́ ló tó pọ̀ jagunjagun. àkọsílẹ̀ kúdà tàbí lọ gidi ni máa ń fi àwọn olè gidi ni. Jack of all trades master of none. Nigeria Yorùbá nation is a must. Nigeria is inspired. ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín à ń ṣe Yorùbá nation túmọ̀ sí pé kàkẹ́ sí Tinubu. ó dà pé ọgbọ́n Yorùbá educated tó ń sọ ní fídíò ẹ̀kan pé àwọn kan tó tẹ̀ pé Àgbẹ̀kọ̀yà yìí ó ní pé wọ́n kẹ́yìn síjọba ọ̀tẹ̀dẹ́ nípa iye ó ṣàtúnṣe láti gbé wa kọlu ìjọba àwa gangan níjọba. Who are the government? The government are the people. What is democracy? Democracy is the government of the people, by the people, and for the people. From people to people, people to people. Who are the people? We are the people. Who are the government? We are the government. What is government? The government is an institution of a state that sees to the welfare of its people.
ṣé o pé ọ̀rọ̀ tó ń sọ yìí tí Tinubu ò rí fídíò ẹ no àwọn tó ó ṣe mọ̀ má nà Àgbẹ̀kọ̀yà ẹ̀ sí àti ló ti gbéyà kí ló pè láì ọjọ́ wa nẹ́tì wọ́n ọ̀dẹ̀ mọ̀ pé àwọn amọ̀kú mẹ́kọ̀ọ́ bíi tiwọn náà ni wọ́n jọ ń wo fídíò wọn ṣé Mákindé ló fẹ́ wo fídíò olú ẹ̀ ṣé ọmọ bàdà bí Abíọ́dún ni àbí ṣé Sanwó-Olú ni ṣé Adélékè ṣé Oyèbánjí ni wò bọ̀bọ̀ yìí go learn a trade go and learn a skills àtẹ̀tù yìí sì ń kojú títà àgbò báyìí káàbọ̀ tó fẹ́ fi láì wọ́n lọ ẹ̀yà dábàá ìlànà tí ó tàgbò àpótí ẹ̀rí alágbò nísì ìwọ̀ra jókòó tí àgbòrò tó dá. Kábíyèsí méjì wọ̀nyí ọlọ́run ó máa ṣe o. So tí gbogbo yóò bá ti dárúkọ Ìgbòho dẹ́ dárúkọ Yorùbá nation kẹ́ẹ̀lẹ́ ta ọjà rọ́tẹ̀ǹtà àbí náà òun ni àwa gbé fídíò wá sí pé wọ́n pààyàn. Bẹ́ẹ̀ni, yóò kọ́ bá lẹ́kọ̀ọ́ náà gbé wá. Wèrè yóò ní gbé wá láyé. Ẹjọ́ pẹ̀pẹ́ á ní Àgbẹ̀kọ̀yà, ẹjọ́ pẹ̀pẹ́ já fún Yorùbá. Ṣé ẹ̀já fún Yorùbá wà? Gbọ́dọ̀ mi, kẹ́ ẹ̀ mọ ibi tí wọ́n ti ń pààyàn pọ̀ ní daily basis. Kẹ́ wo màgà, kẹ́ wo adúyàn tó pa ní máa yà lẹ́nu ọjọ́ mẹ́ta. Lórí ṣe ìlú àbí. Ṣé kò ṣe ìlú? Ṣé Àgbẹ̀kọ̀yà gidi gan máa fojoojúmọ́ wá sórí social media báyìí? Anybody tó bá lóun ṣe business tí ó kì í ṣe àwọn professional business people tó jẹ́ bí adìyẹ babaláwo nǹkan ọ̀pọ̀ tó jó òun fún ara ẹ̀ ló ń gbéra ẹ̀ wá ìyàwó kan wá náà. Babaláwo tó bá rí lórí social media tó ń dífá tó ń ṣe kínní ohun tó máa jẹ ló ń wá. Àwọn original wà tó jẹ́ kójú wọn là lọ́pọ̀ tó social media bọ̀ kò ń ṣe irú àwọn àpótí ẹ̀rí. A mọ àwọn babaláwo gidi lórí social media tó jẹ́ wípé wọ́n fi civilizations tí wọ́n ní. Ṣàkóso ẹ̀rí lè sọ fún àwọn àpò babaláwo lòun. No, ẹ wojú mi, ṣàkóso ẹ̀rí ṣó lè dúró wájú mi àbí ṣó lè dúró níwájú owó ìdọ́gbọ́n kó sọ pé babaláwo lòun. Ṣó lè dúró níwájú owó ìdọ́gbọ́n kó sọ pé jagunjagun lòun. Ṣèbáwọn èèyàn wa tó wà lábẹ́òkúta tí wọ́n jẹ́ èèyàn tiwa tí àjọjọ́ ọmọ ẹgbẹ́ ta dálẹ̀ tí báwọn ló máa lọ ń bá tó máa bá ṣe fídíò tí wà àwọn òfin àfẹjáṣẹ ẹ̀yìn pé ká fi ẹlẹ̀ pé àbí o ṣe títí o lọ sọ fáwọn èèyàn pé Ìgbòho lágbára mọ́ tó bá sọ pé ò sọ bẹ́ẹ̀ a máa gbé voice note yẹn jáde káwọn ìyá tó sọ fún kò mọ̀ pé àwọn ìyá ẹ̀ rìn kọ́ọ̀lù wọn láti jẹ́ wàhálà gbogbo conversation pátá láwọn ìyá ẹ̀ rìn kọ́ọ̀lù àtàwọn bàbá tó bá sọ̀rọ̀ Ìgbòho ṣe kiri kan mọ́ nítorí táìpù kan náà ló jáde lórí ìṣúra tó àtàkì bàbá kékeré tó àtàkì Sunday Igboho tó bá tẹ̀ wá fẹ́ fìyàn lórúkọ sí wọ́n ṣe ń fìyàn lórúkọ. Kò ní làákàyè ló ń sọ fún báàbù làákàyè báàbù làákàyè báàbù. Àpótí alágbo ni kẹ máa pè nísìnyí kẹ máa pè lápótí ẹ̀yìn àwọn èèyàn gidi làwọn mọ̀ tó. Àpótí alágbo àfà tó kọ́ tó àfún nìyẹn. Àpótí alágbo ni kẹ máa pè alágbo mu àpótí alágbo mu ẹ̀jẹ̀ alágbo mu ó dẹ̀ lọ bẹ́ẹ̀ o àpótí alágbo tàbí ká máa pè ní alágbo mu. Téèyàn bá gbà ó lè dá ìpínlẹ̀ èjì ọ̀dọ́. Téèyàn bá wà lọ rà gbó ọwọ́ orí ilé kọ́nà má jẹ́ kí inú ìwọ̀n pààyàn torí nǹkan tó máa jẹ ló wà kò tó kó rí ìmọ̀ ẹni kó lè jáde lé mi kó pé mo yẹn sọ̀rọ̀ mò ń ṣẹ́nu kó fún ẹ wàá sọ pé ó bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ kó o mọ tó wà lẹ́yìn a máa kọ́kọ́ make sure kí wọ́n kọ́ gbé ẹ náà a dẹ̀ máa jáde báwa la ní kọ́lọ́pàá gbé ẹ mo fi ọlọ́run àgbà. Ṣé o mọ̀ pé wà náà tó iṣẹ́ fún Dúpẹ́ Onítì? Ṣé o mọ̀ pé wà nù wọn? Video evidence wà. Kí ló fi ṣeré? Àwọn tó invite tó máa testify against ẹ. Tí wọ́n ní parọ́ mú ẹ, wọ́n á testify pé lóòótọ́ ló invite àwọn pé káwọn máa bọ̀ ní governor's office.
ó mọ iye tó gbà lọ́wọ́ onítìrí ni owó tó gbà lọ́wọ́ onítìrí ṣèbówó pé kẹ́ lọ kọlu governor's office ni kẹ́ lọ occupy governor's office. It's against the law. Against the law ni. Yes, attempt treasonable felony ni ó lọ ṣùgbọ́n ó kọlu rẹ̀. That is attempt treasonable felony. Kí ló fi wá wọ́n á máa jẹ sàárà ẹ̀ bó ṣe ń jẹ́ online o tó bá ilé mú ti máa bímọ ọṣẹ́wọ̀n wà á mọ́ gbọ́sọ̀gùn Nàìjíríà ló wà Nàìjíríà làwa náà wà kò rújú rárá wà á mọ̀ pé ẹni tó pé lọ́gà Àgbẹ̀kọ̀yà tí ẹjọ́ kó ayé kiri wà á mọ̀ pé tó bá sẹ́ẹ̀tì tán á lóhùn rẹ̀ nígbà tọwọ́ àwọn agbófinró bá tó ẹ ìwọ tó yẹ pé one kó máa gbé ẹ fún attempt treasonable felony ó gbowó lọ́wọ́ àwọn onítìrì kódà voice note yẹ everything wà ó gbowó lọ́wọ́ wọn ó lè kó àwọn èèyàn lábẹ́òkúta owó bẹ́ẹ̀ ṣe lọ́bọ̀ ògún tẹ́sí gbogbo ẹ̀ ló wà nílẹ̀ ẹni tó tiẹ̀ fi jẹ́ èèyàn tiwa tó padà fún wa ní feedback everything ó máa rí pé ó tiẹ̀ dẹ́gbẹ̀ẹ́ mìíràn o. Ẹ̀wọ̀n rí o nà jùjú ẹ̀wọ̀n rí o nà jùjú ẹ̀wọ̀n rí o ògùnré ẹ̀wọ̀n rí o nà jùjú ẹ̀wọ̀n rí o nà jùjú àpótí alágbó dẹ́ẹ̀dẹ̀ mìíràn wọ̀ Yorùbá nation kì í ṣe ẹni tí èèyàn fi Yorùbá nation kì í ṣe ohun tí wọ́n fi ń ta yín o lọ́kọ́lọ́wọ́ gbogbo àwọn tó dárí sọ Yorùbá nation wọn jẹ́ ìkọ̀kọ̀ ta ló fẹ́ dá òkè dárúkọ ẹnìkan fún mi pé ẹni yìí èèyàn ńlá ni èèyàn kìíní kan ni tó tákù Yorùbá nation tí ayé ò bàjẹ́ ó wá dárúkọ ẹni kan ṣoṣo tó bá ẹrìn tí ò jẹ́ ní yẹpẹrẹ dáwùjọ no kẹ dárúkọ ẹnìkan tí ó ṣe pẹ̀lú àkókò tẹ́lẹ̀ yóò padà kábàámọ̀ ẹ lọ bí ewé dọ̀gbọ́n. Ó kábàámọ̀ bí tó bá rí àpótí alágbó. Tó bá rí àpótí alágbó. Gáfẹ̀lẹ̀. Téwé dọ̀gbọ́n bá mú ẹ. Ẹ bá wọ̀ rí àgbóre. Téwé dọ̀gbọ́n bá mú ẹ. Àpótí Lúsíbérì. Téwé dọ̀gbọ́n bá mú ẹ sọ́wọ́. Àwa ìtìbẹ̀ ẹ̀fà kọ̀ọ̀kan. Àwa ò lè ṣe kọ́kọ́ fún ẹ tá a bá fẹ́ ṣe anything fún ẹ ìjọba làwa máa lò ká máa gbé ẹ lọ court wà wá lọ ṣẹ̀wọ̀n dẹ́dẹ̀ mìíràn o máa rò pé nuisance ni wá o Yorùbá nation is a liberational movement self-determination ó wà constitutional tó ṣe pé wọ́n bá ìjọba jà àwọn tó ṣèlú ló ń ṣe kí wá àti òkú onú àgbẹ̀kú bóyá ẹ sọ pé ṣìṣẹ́ ní gbogbo pé wọ́n ṣe òṣèlú tí wọ́n bá ṣe òṣèlú pé wọ́n lè wá sílé kí wọ́n wá sí ìyá wọn kí ibẹ̀ ni mo ti mọ̀ pé ọ̀bọ ìkò ní làkàyè ó tọwọ́ bọ̀ mí má jẹ́ kí ẹ dé. Àbújá alágbòrú sọ̀rọ̀ sẹ́lẹ̀ wọn náà sọ̀rọ̀ síta kò yẹ kó ronú. Kí ni ẹ mọ̀? Kò yẹ kó ronú. Mo kéwé lọ́gbọ́n náà ṣe jù báyìí lọ. Jẹ́ ti gbàgbé ń déwé lọ́gbọ́n bójúlé ní kémi tó wá jáde fún wọn. Ewé lọ́gbọ́n tiẹ̀ bọ̀tìgbà tí ojú ewé lọ́gbọ́n máa là. Àbújá alágbòrú gbé mu lọ yìí. Àdéhùn sí náà ti pẹ́. Ó ti gbé òun kọlẹ̀ ẹni tó yẹ fún ọkọ lù. Ẹ máa rí i pé dákò tí ẹ yóò bá ṣọ́ra inú kó jẹ́ Yorùbá nation ló máa padà àwọn lẹ́wọ̀n tàbí kó jẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n jọ wà ló máa wọn lẹ́wọ̀n ẹ̀kọ́ lẹ̀. Ṣé mo kéwé jọ bọ́ọ̀lù agbára tó lè fi wọn àpótí ẹ̀rí lẹ́wọ̀n but àwọn Àgbẹ̀kọ̀yà tó rí líyàs pẹ̀lú ìjọba máa rí páwọn lọ́ máa padà wọn lẹ́wọ̀n tó bá súnmí agbẹ́jẹ́ mọ́ wọn. Tíṣu ẹni bá ta ara máa ń dáwọ́ bòdì ẹ̀ ní. Téèyàn bá ń rí àwọn èèyàn gbá èèyàn máa tún wọ́n jẹ díẹ̀díẹ̀ kìwọ́ tó yẹ kó ti ní bàjẹ́ tó pọ̀ nílẹ̀ tẹ́fídẹ́ǹsì wà
táwọn tó ṣe é sí tí wọ́n lè sì tán láti jáde wá sọ̀rọ̀ irú ẹ̀ sọ̀rọ̀ ta irú ẹ̀ tó bá jẹ́ pé àwọn Àgbẹ̀kọ̀yà yẹn mọ orí èèyàn tó jẹ́ ìlú fi Ọlọ́run múra owó kan níjó súnmọ́ àwọn àti ẹ̀rì pé àwọn ẹ̀gbọ́n l'Àgbẹ̀kọ̀yà torí àwọn Àgbẹ̀kọ̀yà òjìnà táwọn àwọn Àgbẹ̀kọ̀yà gidi tó jẹ́ wípé gbogbo tí wọ́n ṣe láyè kọ̀ọ̀kọ̀rọ̀ lè Yorùbá ṣe kí ló máa sọ á ní àtàkọ́sọ kíní kan wà bẹ́rẹ̀ kí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin tẹ̀lé wa lórí social media àtẹ̀jẹ́ oníṣẹ̀ṣe ẹ tètè ẹ kìlọ̀ fún àpótí alágùnmu tó ń pe àìní àpótí ẹ̀rù ẹ kìlọ̀ fún kó má bọjà yìí tẹ̀ wá lórí social media jẹ́ o ìtòkó wọn ti ń ta àgbóǹsìn ẹ wo ẹ̀yìn yìí tẹ bá mú ẹ̀yìn yìí tẹ bá ṣe kíní kan sà ìwọ tó fẹ́ ṣàṣírí bíbó fèèyàn tí wọ́n tó lè yẹ ká ṣe ti ẹ̀gbọ́n òkú ẹni bá máa dáṣọ fèèyàn tó ń rìn láńrò òkè ní ṣe Sunday Igboho sọ pé àwọn fẹ́ fi gbogbo ọmọ Yorùbá sí sínú ìrọ̀rùn kò sẹ́ni tó ní tẹ̀lé wọn kò sí òkú láwọn ọmọ ìgbésí ayé rọ̀ wọ́n gbé yé pàìpàìpàì èèyàn tí gọ́ọ̀mẹ̀ntì confam ó ní 46 àti 43 account 46 account ó Malami sọ pé owó tó kéré jù nínú àkáǹtì tí wọ́n bá nínú àkáǹtì sí Sunday Igboho owó tó kéré jù bẹ́ẹ̀ ni 120 million owó tó jẹ́ gàlẹ́gàlẹ́ nígbà táwọn dẹ̀ tírèsì gbogbo àkáǹtì yẹn ọ̀rìn gbogbo bísínẹ́sì ni owó wọn fẹ́ ra mọ́tò bíi kọ́báyọ̀ ra tírélà 50 tí wọ́n kó wọlé kọ́ta legit business legit money owó wa ń fi ra ẹ níwọ̀n tó yẹ kó ìyàwó àtọmọ ẹ àpótí lúsíbérì díẹ̀díẹ̀ mẹ́rin àwọn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin tẹ̀lé pé wà lórí àpótí ẹ̀rì ẹ fi àpótí ẹ̀rì ní ẹ̀dá yìí ohun tó máa jẹ ló ń wá ebi ló ń pa àpótí ẹ̀rì orí àwọn tó lọ ń báyẹn ní òkò pé tí wọ́n lè farabalẹ̀ kí wọ́n àbí bó tiẹ̀ jẹ́ pé ẹ̀yin fún ara yín náà nǹkan tẹ bá gbọ́dọ̀ tí màá yẹn sọ ẹ̀ mọ̀ pé nǹkan wà ní òun náà kókó nìṣó wàá mọ̀ pé ìjọba wà.